Ẹ káàbọ̀ sórí ìkànnì mi níbi tí a ti ń kọ́ èdè Yorùbá síwájú sí. Níbi tí a ti ń mọ̀ nípa èdè Yorùbá síwájú sí. Lónìí, wọ́n máa sọ̀rọ̀ nípa òǹkà Yorùbá. Òǹkà Yorùbá. Òǹkà Yorùbá jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ tí mo sì ti ṣe àwárí pé ọ̀pọ̀lọpọ̀ ló nífẹ̀ẹ́ láti mọ̀ nípa òǹkà Yorùbá. Òǹkà Yorùbá jẹ́ bí a ṣe ń ka nǹkan nínú èdè Yorùbá àti gbogbo èdè míì. Lónìí wọ́n máa sọ̀rọ̀ nípa òǹkà Yorùbá láti 1 títí dé 20 tàbí 1. 1 tàbí 1 títí dé 20. Wọ́n tún sọ̀rọ̀ nípa oríṣi méjì tí òǹkà Yorùbá pín sí. Òǹkà Yorùbá pín sí oríṣi méjì. A ní ìkan òǹkàyé àti òǹkàpò. Òǹkàyé ni òǹkà Yorùbá tó ń sọ mélòó, ilé méjì, ọmọ mẹ́rin, òǹkà tí ó ń sọ mélòó. Òǹkà kejì ni à ń pè ní òǹkàpò. Òǹkàpò ni òǹkà tó ń sọ ààyè tí nǹkan wà láàrin ọ̀pọ̀lọpọ̀. Ààyè, ipò tí nǹkan wà láàrin ọ̀pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ a lè sọ pé ìkẹrin. Ó túmọ̀ sí pé ààyè kẹrin ni nǹkan yẹn wà nínú ọ̀pọ̀lọpọ̀. A lè sọ wípé ilé kejì. Ó túmọ̀ sí pé ilé yẹn wà ní ààyè kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa tẹ̀síwájú, yóò máa yé wa sí. So I'm talking about the numbering system in Yoruba in this video. And I'm trying to explain that we have 2 types of the counting system. There's one òǹkàyé. The òǹkàyé is telling about the numbers, the how much. It's telling us about the number, how much a particular thing is, maybe like 4 houses or 3 cars, how much. And then the second type is talking about positioning. That is the place where a particular thing or person is. You can say first in English or second or third in English. But in Yoruba, we have our òǹkà for it. Like ìkíní is the first, ìkejì is the second, and ìkẹta is the third, and so on and so forth. So I will show the table that will explain it a little bit further. That can also help our understanding of the language, because when we go further, it's a little bit challenging. I won't say complicated, it's challenging, but when you sit and really study it as a Yoruba person, you can easily get it with time, but it will take your dedication and commitment. Ohun tí mò ń sọ ni wípé àwọn ó ṣe àfihàn àtẹ tí yóò ràn wá lọ́wọ́ láti lè mọ bí àwọn òǹkà yìí ṣe lọ nínú èdè Yorùbá. Torí ọ̀pọ̀lọpọ̀ wa àti máa gbọ́ ìkíní ìkejì, àmọ́ iṣẹ́ tí kọ̀ọ̀kan wọn ṣe. Nítorí ẹ̀ ni mo ṣe fọ́nrán yìí kí n lè ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin wọn àti bí a ṣe lè lò wọ́n ní gbogbo ìgbà. Wọ́n bẹ̀rẹ̀ láti orí 1 títí dé 20 nínú fọ́nrán yìí. A ó máa tẹ̀síwájú lọ́jọ́ iwájú títí dé orí ẹgbàá. Ẹgbàá is 2000. And you are going to really have fun. We are going to have fun. You're going to catch fun in this numbering system. Yeah. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 tàbí okòó. Okòó yìí ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì nínú òǹkà Yorùbá. Ẹ máa mọ ìṣe pàtàkì rẹ̀ ní ọjọ́ iwájú. Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé mo sọ ní inú fọ́nrán àkọ́kọ́ yìí pé 20 tí ó tún ní orúkọ mìíràn tó ń jẹ́ okòó ṣe pàtàkì nínú òǹkà Yorùbá. Ẹ fi yẹn pamọ́. Nísìnyí wọ́n sọ̀rọ̀ nípa òǹkàyé àti òǹkàpò.
ẹ rántí pé mo sọ pé oríṣi méjì ló pín sí òǹkàyé àti òǹkapò. Òǹkàyé ní méní, méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún, mọ́kàndínlógún, ogún. Ogún yìí náà tún ní orúkọ mìíràn tí à ń pè ní okòó. Okòó. Tẹ̀síwájú nípa òǹkapò. Òǹkapò. Òǹkapò ní ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, ìkọkànlá, ìkejìlá, ìkẹtàlá, ìkẹrìnlá, ìkẹẹ̀ẹ́dógún, ìkẹrìndínlógún, ìkẹtàdínlógún, ìkejìdínlógún, ìkọkàndínlógún, ogún tàbí okòó. Orúkọ méjì tó ní nìyẹn, ogún tàbí okòó. Kò sí ìkógun o. Ẹnikẹ́ni má béèrè lè pé ṣé a lè pè ní ìkógun ni. Èdè Yorùbá kò sí ìkógun. Ogún tàbí okòó ní orúkọ òǹkàyé 20, ogún tàbí okòó. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ kí a jọ sọ̀rọ̀. Ẹ bi mí léèrè ìbéèrè ohun tí ó bá rú wa lójú àbí tó bá ní òǹkà mìíràn tí a fẹ́ mọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, n ó sì ṣe àwọn fọ́nrán mìíràn nípa òǹkà títí dé orí ẹgbàá. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni a ó máa yọ ọwọ́ ẹ̀ síta kó lè bá yé wa dáadáa. N ó tún máa rí yín nínú fọ́nrán míì láìpẹ́. Ẹ ṣé, ẹ kú ìfojúsọ́nà.